purọ́purọ́ kú, ó kú sígbó iná. Ṣìkàṣìkà kú, ó kú sọ́dàn oòrùn. Ṣòótọ́ kú, ó kú gbẹdẹmukẹ, ó fẹ̀yìntì àmù ìlẹ̀kẹ̀. Mo kí wa kú déédéé wòyí o. Èmi ọmọ yín náà ni Olúwatóyìn Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀ ọmọ Bátúlà láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin-mọ́lẹ̀. Ni mo tún mú ọ̀rọ̀ ìṣítí fẹ́ni tó bá fẹ́ gbọ́, ọ̀rọ̀ ìtanijí fẹ́ni tí ò bá fẹ́ sọnù lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ ní ìlú Ìsọ̀lọ̀ náà ni. Bẹ́ẹ̀ ni, mo tún ní kí n bá yín tanná sí ohun tó ṣókùnkùn tí ọ̀pọ̀ ènìyàn ò mọ̀ nílùú Ìsọ̀lọ̀, pàápàá jùlọ ohun tó fà á tí wọ́n fi lọ mú ẹni tí wọ́n mú jáde ní tìpátìkúùkù, Ìsá Abíọ́dún Ọlákúnlé Ṣekóní, ọmọ Sárìnàtù Fáróǹbí. Ifá ṣèkìlọ̀ fún ẹ, ó tún ti ṣèkìlọ̀ fún ẹ lẹ́ẹ̀kan sí lónìí pé tó bá jáwọ́ nínú irọ́ wàá jásẹ̀. Ẹsẹ̀ tó máa já kìí ṣe bíi pé kó kú. Tí ò bá gbẹ̀yìn ilé ayé ẹ sí tìmọ́lé ọlọ́pàá wàá ṣe bí ọkùnrin ni, nítorí pé nǹkan tó wà nílẹ̀ yìí ẹ̀mí ẹ̀ ò gbé. Kò sí nǹkan kan lábẹ́ ọ̀run tẹ́nìkankan lè fi pamọ́ f'Elédùmarè. Kò sáṣegbélé ayé yìí, àṣepamọ́ ló wà. Ohunkóhun tó ní kálukú bá ṣe ó ń tẹ̀lé lẹ́yìn. Ẹ yẹ ká mú láti ẹ̀yìn wá. Ní ọdún tó pẹ́ nígbà kan sẹ́yìn lọ́hùn-ún, bàbá wa Àrẹ̀mú Olúṣẹ́gun Matthew Ọbásanjọ́, wọ́n kọ̀ láti sanwó fún ìpínlẹ̀ Èkó. Ara agbára tí àwọn náà lò nìyẹn. Ìgbà tí agbára wà ní ọwọ́ wọn, alágbára máa rọra, ilẹ̀ ń yọ̀. Lórí agbára tó wà lọ́wọ́ wọn nípò yìí, oríṣiríṣi àrà ni wọ́n dánwò. Ṣé kúkú mọ̀ pé àrà kìí tán nínú alára. Ṣùgbọ́n ohun tá a bá ṣe lénìí, ọ̀rọ̀ tán ni tó bá dọ̀la. Nígbà yẹn lọ́hùn-ún, ààrẹ tòní yìí, wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó, ìyẹn bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bàbá Bọ́lá Ahmed Tinubu àti àwọn tó kù, wọ́n rí wípé ìlú Èkó fẹ̀, ìlú Èkó tóbi. Wọ́n nílò láti dá ìpínlẹ̀ míì sí kó lè ṣe manage. Ṣùgbọ́n kí ni bàbá Ọbásanjọ́ ṣe? Bàbá Ọbásanjọ́ sọ pé láéláé àwọn ti gbẹ́sẹ̀ lé náà nìyẹn, gẹ́gẹ́ bí apàṣẹ wàá nígbà náà lọ́hùn-ún. Ìdí nìyẹn tá a fi ní ìpínlẹ̀ 57 states. Nǹkan tó wá yàtọ̀ níbẹ̀ ni pé kò sí nínú ìwé àkọsílẹ̀
wípé ìpínlẹ̀ 57 states ló wà. Then government deals with just 20 local governments. Tí Òṣòdì Ìsọlọ̀ tó jẹ́ kan, tí ẹjọ́ bá wá ṣẹlẹ̀, tẹ́jọ́ bá wà lẹ́yìn ìpínlẹ̀, tó bá ti di ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ilé ìgbẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn náà ni wọ́n máa ṣe kí ni? Wọ́n máa gbé ẹjọ́ lọ, ibẹ̀ ni wọ́n máa ń gbé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ, tí à ń pè ní Ìsọlọ̀ Local Development Area. Federal nìkan ṣoṣo ló ní agbára àti ṣe ìdájọ́ ẹjọ́ tẹ́ dá yìí kò tẹ́mi lọ́rùn. Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá ṣubú àwo wájú. Bóyá ẹnìkan tó ń lọ, bóyá wọ́n lè gbé dìde ni. Tágbàlagbà bá ṣubú àwọ ẹ̀yìn wò pé ǹjẹ́ òun ò ti ṣẹ̀sìn báyìí? Ẹ wo bí tí gbogbo ẹ̀ wá wá dé. Ọmọ Yorùbá wá, ọmọ ìpínlẹ̀ Èkó, gbogbo ọmọ Ìsọlọ̀ pátápátá, àtọmọdé àtàgbà, àtonílé àtàlejò, náà mọ ohun mèremère tí Jimmy Adétòkunbọ̀ Yẹ̀kínì Gólóbà tó ń ṣe sínú ìlú Ìsọlọ̀ láti ọdún gbọ́nhàn sẹ́yìn, kò tó di wípé ọ̀rọ̀ ọba jíjẹ kò tó fojú hàn rárá. Jimmy yìí àti Ọ̀sọ́lọ̀ àná wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Tọ́sọ́lọ̀ bá nílò owó kan, Jimmy yìí náà ló máa gbé sílẹ̀. Gbogbo àwọn pírójẹ́tì tí wọ́n ní wọ́n ń gbowó tọ́ ní àwọn fẹ́ ṣe, tọmọ ọlọ́mọ tó ń kówó ẹ̀ sílẹ̀ tí kò farahàn títí dèní. Kóníkálùkù ṣáà máa ṣe bó bá ṣe tọ́. Ẹ jẹ́ ká wá wọnú ìlú Ẹlẹ́mọ lọ. Ṣé ẹ rí Ẹlẹ́mọ? Ó ní igi méjì, Máfolúkù àti Àjàó Estate. Wọ́n wá ṣe artificial boundary, ṣe mọ̀ artificial ni pé gbàrọ̀gùdù ni wọ́n dá sílẹ̀ ní ọdún 1975. Ìyẹn ló jẹ́ Airport Road. Àtọ̀tún àtòsí Airport Road ó ń jẹ́ Ẹlẹ́mọ. Ọba Ẹlẹ́mọ àná, àwọn ni baálẹ̀ Máfolúkù. Gbogbo baálẹ̀ tó bá jẹ ní Máfolúkù, Ẹlẹ́mọ náà ni. Bí ọdún ṣe kò ní o, ǹjẹ́ ọmọ Èjìgbò tààràtàrà ni ẹ́ láti inú ẹ̀jẹ̀ wá? Àbí káṣádà ẹ̀ pọ̀ mọ́mọ́tọ́? Ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀, a máa tanná sí yẹn tásìkò bá yá. Baálẹ̀ Ẹlẹ́mọ àná, wọ́n ní ọmọ ẹni ò kì í burú títí ká lè fẹ́kùn pajẹ. Bó tilẹ̀ jẹ́ pé bó ṣe lọ bó ṣe bọ̀, bó ṣe lọ òun náà ló ṣe bọ̀. In fact, bíbọ̀ tó bọ̀, ìbànújẹ́ àtẹkún ló gbé wálé láti Dublin, ìyẹn Ireland. Ọmọkùnrin tẹ́ ń wò yìí tó ní òun jẹ́ ọba yìí, ó lè lùyàn pa.
ó na ìyàwó ẹ̀ débi wípé ẹ̀mí kan ló kù lẹ́nu yẹn tí yẹn fi sá kúrò tó fi sá lọ sí London. Ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wà ní London lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Nítòótọ́ ó fara pẹ́ ẹlẹ́mọ̀ tó jẹ́ àdúgbò méjì láàárín Àjàó Estate àti Máfolúkù. Ṣèbí tọ́mọ bá fẹ́ ṣorí burúkú àgbàlagbà kan á ní ẹ jẹ́ ká wáṣẹ́ kan ṣe fún, ẹ jẹ́ ká wáṣẹ́ kan ká gbélé lọ́wọ́, bóyá orí burúkú yìí bóyá á dínkù, bóyá tọkàn ẹ̀ bá balẹ̀, bóyá tó bá ríṣẹ́ ṣe á kúrò nínú ìwà jàgídíjàgan, ìwà òṣì, wá ká bá tèèyàn jẹ́, ká mọ̀kàn mọ́kàn, ká jalè, ká panilẹ́kúnjayé. Nígbà tí baálẹ̀ ẹlẹ́mọ ọjọ́ ogbó ti wọlé dé, wọn ò ní ara láti máa ṣe gbogbo wàhálà mọ́, ìyẹn bàbá Máfolúkù àná. Bàbá yẹn wá pé Àbíọ́dún ọmọ pọ̀ bí ọ̀sán pé máa bọ̀ wá ọmọ mi. Nígbà tán ti rí i pé òfìfo ló mú bọ̀ láti Dublin Island, tó jọ̀ǹpù bẹ́ẹ̀lì, tó mú handkerchief lásán, kò mú wá ṣòkòtò tán tó wà díẹ̀, ló bá dé Nàìjíríà. Bàbá yìí fà á mọ́ra láti ṣe kíni fún ìlọsíwájú ìlú. Ṣẹ̀dẹ̀ mọ̀ wípé ìwà ẹlẹ́dẹ̀ kò lè jẹ́ kí ojú ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrọ̀fọ̀. Iṣẹ́ jìbìtì, olè, gbárọ́gùdù, ká ran eléyìí, ká mú mélè, ká àmúkanmọ́kan, ká gbalẹ̀ onílẹ̀, ká gbógun tì wọ́n, ká lù wọ́n lálùpa. Ó tún padà sí ṣe nǹkan tó lọ ṣe ní ìlú òyìnbó náà nìyẹn. Kò mọ̀ pé táwọn òyìnbó yàtọ̀. Ọwọ́ bàbà ló bá gbé fò. Ọ̀pọ̀ ènìyàn ló ti ta oríṣiríṣi ilẹ̀ fún, àìmọye ilẹ̀ ló tà, ló wá ṣe ìwé oríṣiríṣi pẹ̀lú àwọn oríṣiríṣi orúkọ ọ̀pọ̀ ènìyàn, ló fi ń dá gbogbo wàhálà yìí sílẹ̀ sí bàbá yẹn lọ́rùn. Bíọ́dún, tèmi bá fẹ́ báyàn fa nǹkan, mi ò ní fà lórí eréfèé. Màá rí i pé màá rí nǹkan kan tí mo máa fi kí ọ̀rọ̀ mi lẹ́yìn. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tí mò ń sọ yìí tó bá jẹ́ pé irọ́ ni, kó máa já mi o. Ìwà burúkú yìí òun náà ló wù nísọlọ̀, tó jẹ́ pé ilé ò gbá ọ̀nà ò gbá ló ń ṣe kiri. Ó pàdé àpòpọ̀ pẹ̀lú ọ̀sọ́lọ̀ àná, ìyẹn Kàbírù Àlàní Agbábíàká, kọ́lọ́n kó dẹlẹ̀ fún. Ó fa iṣẹ́ yìí léwọ àti àbúrò ẹ̀, ó fà lé yín lọ́wọ́. Ṣé orí tó bá jáwọ́ nínú kinní yìí, pẹ̀lú gbogbo dọ́kúmẹ̀ntì tó wà níwájú mi, gbogbo dọ́kúmẹ̀ntì tó wà lọ́wọ́ mi, gbogbo àwọn ẹ̀rí, gbogbo àwọn rìsíptì, lẹ́yìn kó jáwọ́, mi mọ̀ bó ṣe lè yẹ eléyìí tó wà níwájú ẹ̀ yìí o. Sọ fún wọn wípé o lè ṣe iṣẹ́ tán gbélé ẹ lọ́wọ́ yìí.
lẹ́yìn kó parí ẹ̀ sínú ẹ̀wọ̀n àbí kó ṣe bí ọmọkùnrin ṣe ń ṣe, nítorí pé ibi tí okùn yìí ti mú ẹran ẹ̀ gògògóńgò ló ti mú ẹ̀wọ̀n. Èmi Olúwatóyìn, I'm not ready láti fàyè sílẹ̀ fún ẹ kó o fìyà jẹ ẹnikẹ́ni nílùú Ìsọ̀lọ̀ tó jẹ́ ọmọ Ìsọ̀lọ̀, tó jẹ́ ọmọ bíbí Ìsọ̀lọ̀, àbálejò tó wá gbé ní ìlú, èyí tí Kàbírù tó ṣe sílẹ̀, ràbọ̀ràbọ̀ ẹ̀ òun ló sì wà nílẹ̀, ó sì wà nínú ìlú títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ìwọ náà tún wá rò wípé ìwọ lè ṣe ìdá mẹ́wàá ẹ̀. Irọ́ ló pa, my darling brother. Gbogbo ayé ló máa lu pángolo lé ẹ lórí ọba tìpátìkùkù tí wọ́n fi ẹ́ jẹ, tí àwọn tí wọ́n kó ẹ tó fẹ́ lò ẹ́. Oríṣiríṣi rìsíptì ẹjọ́ tó wà nílẹ̀ níwájú fún ẹ, oríṣiríṣi orúkọ olórúkọ ló wà nínú ìwé ìjẹ́jọ́ nílé ẹjọ́ tí wà tí olóògbé Kàbírù Ọ̀sọ́lọ̀ tẹ ìjìjọ lọ́wọ́ nínú ẹ̀, gbogbo ilẹ̀ onílẹ̀. Lórí ọ̀rọ̀ ilẹ̀ Ẹlẹ́mọ náà ni o. Bíọ́dún Ọ̀sọ́lọ̀ àná, Kàbírù Àlàní ọmọ Agbábíàká, ó mú wa àtàbúrò ẹ̀ Mọ̀súrù Agbábíàká, ó mú ẹ̀yin méjèèjì, ó ṣe kí ni? Ó gbéṣẹ́ lé yín lọ́wọ́, àbí bẹ́ẹ̀ kọ́? Ó gbéṣẹ́ lé yín lọ́wọ́ dáadáa pé kẹ́jìjọ máa lọ bá yé àwọn èèyàn jẹ́, kẹ́ máa lọ talẹ̀ onílẹ̀, ilẹ̀ òfegè lórúkọ ilẹ̀ Ẹlẹ́mọ. Ilẹ̀ tẹ́ ti tà, ìwọ àti Mọ̀súrù, is over 3 billion naira. 3 billion, kì í ṣe mílíọ̀nù, billion naira. Ọ̀pọ̀ ilẹ̀ yẹn ó wà ní Àjàó Estate nígbà tí Kàbírù tó ṣì wà láyé. Ó mọ̀ sí jìbìtì yìí o, torí ẹjọ́ ń ṣe àpapín ẹ̀ náà ni. Ó mọ̀ sí gbogbo nǹkan tí mò ń sọ yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣoṣo tó máa ń sọ nígbà tí wàhálà bá dé, táriwó bá ta, ni pé òun mọ̀ sí gbogbo nǹkan tí ìwọ Bíọ́dún àti Mọ̀súrù tẹjọ́ ń ṣe, ẹ̀yin lòun fà lé lọ́wọ́, ẹ̀yin lẹ wà ní ìcháàjì, kí wọ́n máa tẹ̀lé ìmọ̀ràn yín. Gbogbo ẹ̀ ló ti wà okay, everything ó wà in order. Ó lẹ́yìn méjèèjì lòun fa ọ̀rọ̀ ilẹ̀ lé lọ́wọ́, ilẹ̀ ẹbí ni, ẹ̀yin dẹ̀lẹ́dẹ̀ dángájíá, ẹ̀yin méjèèjì lẹ dáńtọ́. Ẹ wá rò pé Kàbírù, pẹ̀lú gbogbo nǹkan tí mò ń sọ yìí, Kàbírù lè sùn, kó lè sùn rè o. Torí ọ̀pọ̀ ènìyàn ló ti gbèrú látẹ̀yìn, ó máa rìn kiri náà ni. Níbi tó wá clever sí, kò bá yín juwọ́ lu ìwé kankan. Tẹ́ bá ti lọ ṣe gbogbo àwọn fake receipt, fake ìwé ilẹ̀, tẹ́ bá ti lọ ṣe wọ́n dé, kò kí bá yín fọwọ́ sí, because he knew the implications. Síbẹ̀ sí, tẹ́ bá ti lọ tàdé,
ẹ fún ní kọ́ọ̀tì tiẹ̀. Òun ló fà á. Ó talé onílẹ̀ fún èèyàn bíi 10. Ó gbowó lórí ẹ̀ bí ò tiẹ̀ tọwọ́ bọ náà wẹ̀, ṣùgbọ́n tó fi lè gbowó lórí ẹ̀ yẹn. Òun nílẹ̀ ṣe kọ́ ọ̀. Ilẹ̀ kọ́, ilẹ̀ ò jẹ́ kó wọlé. Ilẹ̀kùn ọ̀run tì mọ́. Kò jára ayé, kò jérò ọ̀run. Ẹ wá ní kẹ́ má máa gbẹ́kún ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ nínú àwọn ilẹ̀ yìí ló jẹ́ pé àwọn ọmọ Ìgbò lẹ tà wọ́n fún. Wọn ò dẹ̀ mọ̀ wípé ilẹ̀ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ Sọlọ̀. Pé ilẹ̀ Sọlọ̀ kò dé Àjàó estate. Ààlà wà láàárín wọn, láàárín ilẹ̀ Sọlọ̀ àti ilẹ̀ Ẹlẹ́mọ. Mùsùrù àti Bíọ́dún ṣe kó ní. Ẹ gbọ́kànlé Ọ̀sọ́lọ̀. Ẹ gbọ́kànlé Kàbírù Ọ̀sọ́lọ̀ àná. Wípé a fi ipò ọba tó wà, a fi gbogbo ẹ̀ mọ́lẹ̀ àti gbogbo àwọn oògùn burúkú tẹ́ ṣe sí àwọn ọmọ Yíbò tẹ́ mú gbogbo ọpọlọ wọn tẹ́ pò papọ̀. Àwọn àfọ̀ṣẹ burúkú tẹ́ fi ń gbowó lọ́wọ́ wọn. Òun náà ṣáde ń gbà nínú òpin. Ẹni tó bá gbà pé òun náà gbọ́dọ̀ ṣe pé kówó yẹ kó máa wálé. Gbogbo òun ló ń bá yín ṣe gbogbo oríṣiríṣi nǹkan burúkú tẹ́ fi ń lọ dà wọ́n ní ẹlẹ́ni lọ́pọlọ rú. Láì mọ̀ wípé ikú ò kì í kanlẹ̀kùn kó tó wọlé. Ojú ti alágbára tó kọ́lé tílẹ̀ ṣẹ́kù. Ohun tí mò ń sọ yìí mi ò sọ lásán o. Dọ́kúmẹ́ǹtì rèé o. Àwọn dọ́kúmẹ́ǹtì rèé o. Àwọn rìsíptì rèé o. Gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Statement of account Ọ̀sọ́lọ̀. Iye tó wà ń bẹ̀. Láti ibi tówó ti wá síbi tówó ti dénú àkáǹtì ẹ̀. Ìgbàdo ló ń tà ní àbíṣáwá àbí tí ń kó. Ṣé wá rí fídíò ṣe kó ní ẹ̀rí tó sakuléètì káàkiri lórí mídíà. Tí wọ́n sọ wípé lórí orí ilẹ̀ ẹbí ẹ̀ ni. Mi ò fẹ́ dárúkọ ẹ. Mi ò fẹ́ dárúkọ ẹ. Ó lẹ́ni tó mọ̀ ní dáadáa, ó pè mí fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ. Mi ò ní dárúkọ ẹ torí pé tí bá ní kí n dárúkọ ẹ, nǹkan á bàjẹ́. Ó ní fídíò tí wọ́n ń gbé yẹn, wọ́n ti clear fídíò yẹn tí ó di fídíò yẹn kò ṣe nǹkan kan mọ́. Àwọn èèyàn burúkú ni wọ́n lọ gbé fídíò yẹn jáde. Ẹni tó mọ̀ dáadáa ni. Tó jẹ́ pé òun sùn nílé ẹjọ́ ń jẹ ẹjọ́ mu. Dájúdájú ìwọ náà fúnra rẹ tásìkò bá tó máa dárúkọ ẹ fáwọn tí ó yẹ kí n dárúkọ ẹ fún. Torí ẹjọ́ ń jẹ ẹjọ́ mu, ẹjọ́ ń sùn, kò sí business tó ń ṣe tí ò mọ̀ sí gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Àbí kò yé ẹ? Mi ò ní dárúkọ ẹ nítorí tí bá dárúkọ ẹ, ohun tó wà lọ́nà tó ní ọkàn tó ní lórí ẹ̀mí ẹ láti ṣe ìgbà ṣegbálẹ̀ ń pè ní ìdìbò tó gbé síwájú ẹ tó wùn ẹ láti jẹ oyè báyìí ládùúgbò ẹ níbi kinní àti kinní. Tí n bá dárúkọ ẹ nísìn, ẹ níyà kan ló fi ẹnu ba ọ̀rọ̀ ayé yín jẹ́ láì mọ̀ pé ẹ̀yin fúnra ara yín lẹ́ ń fi olè ojú kòkòrò wọ̀bì àwọn bílíkì lẹ́ fi ń balẹ̀ ayé ara yín jẹ́. Ìwọ tún lọ síbẹ̀, ó mọye ìgbà tó pè mí, ó tún lọ síbẹ̀, ó tún ya fọ́tò pẹ̀lú ẹ̀, ó tún sẹ́ǹdì ẹ̀ sí mi pé kèmí wo fọ́tò tí wọ́n bá yà, tí wọ́n bá ṣe kó o níyà, ó tún sẹ́ǹdì ẹ̀ sí mi. Káre, ò bá lọ dìlítì gbogbo èlèmi ti tọ́jú. Ìtẹ́mi fi gbọ́n jù yín lọ nìyẹn. Ẹ̀yin ò mọ̀ pé iṣẹ́ gidi tẹ́mi kàwé fún lèmi ṣe. Ṣé o mọ̀ wípé wọ́n tún gba 1.5 million? Ọmọ Ìgbò tún sọ fún Bíọ́dún ṣe kó ní
ṣó sọ yẹn náà fún ẹ? bí ọdún ó tún tọ́lá bó ṣe ń tọ́lá, ó tún sọ fún ọmọ Yíbò wípé ẹni táwọn fi sórí ilẹ̀ yẹn nísìn tó ń bá wọn bo tọ́jú ilẹ̀ tó mójú tó lẹ̀ yẹn, àwọn gbọ́dọ̀ fún ẹni yẹn, wọ́n gbọ́dọ̀ sanwó fún torí pé iṣẹ́ gidi ló ń ṣe, àti wípé gbogbo owó tó ti san sẹ́yìn tẹ́lẹ̀ gbogbo yẹn kò nílò mọ́, kò wúlò mọ́ torí pé kí ni ìjọba tuntun ló tẹ̀ dórí àlééfà ń sìn yín. Ìjọba tuntun ló ṣẹ̀ dórí ìtẹ̀, baálé àná tó ti kú, ó ti kú gbé gbogbo owó tó ti san sẹ́yìn tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ti lọ. So wọ́n láti ṣe kí ni, wọ́n láti san owó míì láti fi ṣe kí ni, láti fi ṣe ramification of gbogbo nǹkan tí wọ́n ṣe sílẹ̀. ṣẹ̀ráyé láti tún fi gbogbo ẹ̀ ramification, láti tún fi gbogbo ẹ̀ láti tún tò. ọmọ Ìgbò ọlọ́wọ̀n gbọ́ torí pẹ̀lú gbogbo owó tó ti sọ billions náà ti sọ náà, wọn ò dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀ lọ gbé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń kóná bò wọ́n má yẹ̀hùn burúkú. ohun tí mo bá sọ ni kó ṣe, kọ́pọ̀lọ́ ẹ má dúró kó máa lọ yáwó kó máa ṣe gbogbo ẹ̀kọ́ ṣá ti máa kó wá, ìgbẹ̀yìn tí yín náà ò lè dùn. ọmọ Yíbò iyì ẹ̀ jí, owó ramification ó kó fún lọ́ọ̀yà tiẹ̀, lọ́ọ̀yà yẹn wá ṣe kí ni, ó wá san 4.5 ní káàṣì o fún wọ bí ọdún ṣe kó o ní. ó tún wá sọ fún wípé gbọ́dọ̀ san 1 million fún your stupid boy, land grabber boy tẹ̀sọ̀ pé ó wà ní ìcháàjì tó ń bá wọn bójú tó ilẹ̀ tí ò fi ní jẹ́ pé kí wọ́n gba ilẹ̀ yẹn lọ́wọ́ wọn. ó mà ṣe o. gbogbo details àtorúkọ gbogbo yín pátápátá, orúkọ ẹni tó nílẹ̀, orúkọ lọ́ọ̀yà, orúkọ ẹni tí ẹ gbé sórí ilẹ̀ pé kó máa lọ sọ pé òun lòun ń tọ́jú ẹ̀, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi pátápátá. èmi ò kì í bá wọn ṣe kí ni, mi ò kì í bá wọn ṣiṣẹ́ ààbọ̀, iṣẹ́ tí ò bá ní pé, tí ò dẹ̀ ní níwèé ẹ̀rí, tí ò ní níwèé ẹ̀rí lọ́wọ́, èmi ò lè bá yín ṣe. ohun tí ìyá fi ju ọmọ lọ gbọ̀ràn ni. àgbá òfìfo, mo sọ fún yín pé àgbá òfìfo ló máa ń dún, ló máa ń pariwo. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bọ́ sí títì, àwọn ọmọ tẹ́ ẹ lọ rẹ́ǹtì, ọ̀pọ̀ nínú wọn ló máa káwọ́ sẹ́yìn. gbogbo ẹ̀yin bàbá oníbìdì lọ́rùn, ẹ máa wòran. gbogbo yín tó ti fún yín ní ẹni tó gba, ẹlòmíì gba nítorí 50,000 naira, ẹlòmíì nítorí 100,000 naira, wọ́n ní kẹ́ ẹ lọ kó bìdì sọ́rùn, ẹ kó bìdì sọ́rùn, ẹ lọ jókòó láì mọ̀ wípé bọ́lọ́pàá bá débẹ̀ tó bá ka yín mọ́bẹ̀, gbogbo yín pátápátá lè máa ṣẹ̀wọ̀n. wọ́n kó bìdì sí yín lọ́rùn, wọ́n ra aṣọ ọ̀pá mẹ́wàá fún yín, wọ́n fi dágbádá fún yín. ẹ lọ ń bá wọn tọrùn bọ nǹkan tẹ́ ẹ mọ̀. ẹ̀yin wá rò pé bóyá torí ǹjẹ́ yìí mọ̀ pé olóyè kankan ò ní ẹ̀tọ́ láti sọ pé nǹkan báyìí lẹ́fẹ́? olóyè òṣìwò ni ẹ̀yin olóyè tẹ́ ẹ̀ ní portfolio, ẹ̀ ní portfolio. gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó sójú títì tẹ́ ẹ̀ rìn lọ́jọ́ yẹn tí táyé ń wò yín láwò sunkún, tẹ́ ẹ̀ ń wòra yín láwò rẹ́rìn, gbogbo yín pátápátá èlé ló ni wọ́n sọ fún yín tó lè tọ́ṣẹ̀ tó lè tán yà lé ayé àwọn ọmọ yín. ẹ̀yin ò mọ̀ wípé nǹkan tá igbá tá bá fi wé kàún lọ máa fi wé fún ni. gbogbo nǹkan tí wọ́n ṣe fáwọn ẹni ẹlẹ́ni ń sìn, owó tẹ́ ẹ ti gbà yẹn, ẹ ti gba ogún àwọn ọmọ yín mọ́, ẹ ti gba ọ̀la àwọn ọmọ yín mọ́. àgbàlẹ̀tù ọmọdé làwó. èmi Olúwatóyìn ọmọ Tádé ṣe, ọmọ Sábìtù Ajílà rẹrùn òjèwé olóbùtú ìjẹ Ọbátúlà láti ṣẹ̀rẹ̀ Ọlọ́fin múlẹ̀ ìdílé Onígbàkulẹ̀. ọba ni mí láyé ara mi, bẹ́ẹ̀ ni níṣẹ̀rẹ̀ Ọlọ́fin múlẹ̀, ọba ni mí, mo tọ́ba jẹ. tá bá ti lè mú pé ó yá o, wá jẹ adelé o, ó ti dọba tó tọ́ wá máa kí wọn ní kábíyèsí bàbá, bẹ́ẹ̀ ni. ọmọ ọba tún ni mí, ìyá ọba náà dẹ̀ ni mí.
iṣẹ́ táwọn bàbá ńlá mi rán mi ni mò ń ṣe nílé Àwórì. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mo sọ láṣálẹ́ yìí, gbogbo ọ̀rọ̀ tí mo sọ lénìí yìí, tí mo fi ṣe ọ́díò yìí jáde láti fi ṣe díẹ̀ nínú àlàyé ibi tó lọ nílùú Ìsọlọ̀ lénìí ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025 aago kan ọ̀sán la wà yìí. Òrùn kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n tó bá jẹ́ wípé irọ́ ni mò ń pa mọ́ Kàbírù tó ti dolóògbé, àdàbí kó dáa fún mi. Tó bá jẹ́ pé irọ́ ni mo pa mọ́ Mọ̀nsúrù tó ń pè ní alàgbà ọmọ Agbábíàká, àdàbí alálẹ̀ Àwórì kó dáa fún mi. Tó bá jẹ́ pé irọ́ ni wá ni mo wá pa mọ́ wọ ṣe kó ní ọmọ ṣe kó ní, tó bá jẹ́ pé irọ́ ni mo pa mọ́ ẹ, gbogbo ìwà jìbìtì tó hù yìí, gbogbo ohun tó ṣe ní áíláńdì, tó bá jẹ́ pé irọ́ ni mo pa mọ́ ẹ, àdàbí kó dáa fún mi. Àdàbí alálẹ̀ Àwórì kó dáa fún mi. Gbogbo irúnmọlẹ̀ ilẹ̀ Àwórì kó dáa fún mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tòótọ́ ni mò ń wá ìtura, ni mò ń wá ìsinmi fún gbogbo ibi tí à ń pè ní ilẹ̀ Àwórì pátápátá, gbogbo ẹ̀yin alálẹ̀ Àwórì, ẹ gbèjà mi jà o, ẹ gbọ́rọ̀ mi rò o, ẹ dójú tì wọ́n o. Gbogbo ẹnikẹ́ni tó bá gbógun tì mí, kẹ́ gbógun tì wọ́n, kẹ́ fi wọ́n ṣẹ̀sín. Gbogbo irúnmọlẹ̀ ilẹ̀ Àwórì pátápátá, gbogbo àwọn ọ̀tá mi pátápátá, lọ́balọ́ba, níjòyè níjòyè tó ń gbógun tì mí, ìgbà irúnmọlẹ̀ dìde, kẹ́ gbógun tì wọ́n kí wọ́n ṣubú dànù, kí wọ́n ṣẹ̀sín Gbajúmọ̀. Sórí eléyìí tó dáwọ́lé yìí, ó máa ṣẹ̀sín Gbajúmọ̀ o. Wá gbọ́, pálí tó wà lórí ẹ yẹn, tó gbélé ẹ lórí, tó pè ládé, òun ni kó yá rọra, ewé olúfimọ ni kó yá fimọ síbẹ̀ yẹn o. Nítorí adé gidi, adé ìṣẹ̀ǹbáyé, èyí tó lò fún Kàbírù, ó wà níbi tí wọ́n fi pamọ́ sí. Ṣùgbọ́n yìí kan ti wá gbèrò pọ̀, ẹ ti lọ gbé àwọn oníṣègùn dìde tó ti sọ fún yín pé ọ̀nà ẹ̀bùrú wà tó fi lè gbé adé, ògidì adé lé ẹ lórí. Ìyẹn ní palẹ̀mọ́ tẹ́ ti palẹ̀mọ́ sílẹ̀, ọ̀nà tẹ́dẹ̀ fẹ́ gbà ṣe rèé. Ẹnìkan ni ò ní dárúkọ ẹ̀, wọ́n ní ìwọ máa bọ́ra sílẹ̀ ní hòhò nígbà tó bá máa ṣe ètùtù yìí, àti ìwọ Bíọ́dún ṣe kó ní, wàá wà ní hòhò. Ẹni tó máa parí iṣẹ́ sí lára, òun náà wà ní hòhò. Tó bá parí iṣẹ́ sí lára tó bá pe adé yẹn, tó bá gbé jáde, òun á gbé sórí. Wọ́n á wáṣẹ̀ wá gbé látorí tiẹ̀, wọ́n á gbé sórí tiẹ̀. Tẹ́ ẹ bá dán wàrà máa sán nílẹ̀ nílùú Ìsọlọ̀. Ọ̀sán máa dòru, ọ̀pọ̀ lára máa pa. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ̀rí jà Ṣàngó, ẹ̀rí tọya, ẹ̀rí tògún, gbogbo àwọn igba ọ̀kànlénírínwó irúnmọlẹ̀ ó tún fẹ̀, gbogbo wọn náà máa wá bá yín, náà máa wá sọ yín pa síbi tẹ́ ẹ ti ń ṣètùtù yẹn. Àti wọ́n babaláwo tí wọ́n lọ gbé wá, babaláwo ọ̀dàlẹ̀, babaláwo èké, àtọ́nífá tó dáfá yẹn tó sọ pé ọ̀nà àbáyọ wà. Gbogbo yín pátápátá lẹ máa fi gbogbo nǹkan tẹ́ ẹ nínú ilé ayé yín lẹ máa fi di, tẹ́ ẹ bá fi lè ṣe ètùtù yẹn. Ẹni báwo lọmọ yìí ṣe mọ̀? Bóyá lẹ mọ̀, bóyá lẹ mọ̀ wípé àwọn àgbàlagbà wọ́n ń gbénú mi ṣọlá, wọ́n ń gbénú mi ṣògo, wọ́n ń gbénú mi ṣiṣẹ́, wọ́n dẹ̀ ń gbé mi rìnrìn àjò.
ẹ̀yin olórí burúkú olòṣì yìí. Àwọn ọmọ Ìgbò tẹ́ ti mú gbogbo ilé ayé wọn, tẹ́ ti bà ayé wọn jẹ́ pẹ̀lú oògùn burúkú ṣé ìyá kọ̀ọ̀kan ló bí wọn? Ọ̀rọ̀ sì pọ̀ o. Orúkọ gbogbo àwọn báǹkì tẹ́ lò. Ṣé ti Access Bank ní kí n dárúkọ ni? Mo ti dárúkọ kan nínú ẹ̀. Gbogbo iye tó ní kálukú yín tẹ́ ẹ ní àti ìwọ agbègbè, owó tí wọ́n fún ẹ mi ìmọ̀ṣẹ́ tó ṣe tán fi ní kíwọ náà kó wá gba mílíọ̀nù, mi ò tí ì dárúkọ. Èyí tó kù ó tún di nínú ètò tó ń bọ̀ ní kò pẹ́. Ọ̀pọ̀ nínú yín ló máa pokùnso, ẹ gbà bẹ́ẹ̀. Babaláwo, bàbá onífá, àtẹ̀yìn oníṣègùn tí gbogbo yín tẹ́ ti lọ kóra yín jọ tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe ètùtù, tẹ́ ẹ bá ṣe ètùtù kan ilẹ̀ á gbé yín mì. Tẹ́ bá gbé adé láti orí ẹ tẹ́ fẹ́ parí iṣẹ́ sí lára, tẹ́ bá gbélé bí ọdún lórí, ọrùn máa wọ̀ ọ́. Ìwọ gan tí wọ́n fẹ́ parí iṣẹ́ sí ẹ lára, inú yàrá bẹ̀ ló máa gbà tó máa fi dán àárín ọjà. Ẹ lè balẹ̀ Àwórì jẹ́ káàkiri. Wọ́n lẹ́ni ńlá ló ń ṣe nǹkan ńlá. Àgbàlẹ̀tù ọmọdé láwó ló mú mi fẹ́ sọ̀rọ̀ kékeré yìí sí mo fẹ́ fi àkíyèsí yìí fún bá mi. Kábíyèsí o, bàbá ọlọ́tà tìlú Ọ̀tà. Ṣé mọ̀ pé orúkọ yín jọ dọ́gba ni. Kàbírù Adéyẹmí ni tiyín. Ọba Láńlẹ́gẹ́ tìlú Ọ̀tà. Kábíyèsí bàbá o. Èmi rò pé kò yẹ kẹ́ ẹ lọ kí ọmọkùnrin yẹn. Mi ò bá yín wí o, mò ń gbà yín níyànjú ni o. Ẹ bá béèrè lọ́wọ́ gbogbo àwọn tọ́jọ yí yín ká. Ṣé mọ̀ pé ẹ̀yin nìkan ni fọ́tò yín wà pẹ̀lú ẹ̀? Ẹni kẹ́ ṣe ti bàbá ni, ṣùgbọ́n ẹ bá sì farabalẹ̀ díẹ̀ náà. Òye báyìí náà sọ pé ẹ̀yin àgbàlagbà máa ń wò tó ṣe bí òwe o. Ẹnu ẹyẹ mi ò dẹ̀ lè pàkúta o. Àkíyèsí yín ni mo pè sí o. Ọ̀rọ̀ ni mo sọ, ọ̀rọ̀ ò ní sọ mí o. A kì í ṣá omi lọ́gbẹ́. Bẹ́ẹ̀ ni, ipasẹ̀ pẹ́pẹ́yẹ a kì í rí lórí omi. Àdàbí tó bá yẹ pé gbogbo nǹkan tí mò ń ṣe kí ilé Àwórì kó tùbà kó tùṣẹ bó ṣe wà nígbà ìjímèjì tí kò sọ́tẹ̀, tí kò sí ọ̀tẹ̀ burúkú tó wà ńlẹ̀ yìí. Ẹnìkan ò fẹ́ gbàfẹ́ nìkan kan lè sọ pé mi ni mo kọ́kọ́ débẹ̀. Èyí tó kù ní kò pẹ́ ẹ máa retí. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Èní ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025. Èmi ọmọ yín ni Ọmọ́tádé ṣe láti Ṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀.